Aporo Gbogbonise, Aporo gbogbo nǹkan, Aporo Offa, àti tí àwọn ẹ̀mí èṣù tí wọ́n bá ń bẹ nínú ara èèyàn, tálìjọ̀nú ń bẹ nínú ara èèyàn. Ẹ bá mi gbìyànjú, ẹ bá mi wá oyin ìgò kan, original oyin ìgò kan bí 1 litre, oyin original 1 litre. Ọsàn wẹ́wẹ́ original 1 litre tí wọ́n fomi là, ọsàn wẹ́wẹ́. Ó jẹ́ ọ̀rọ̀ agogo leléyìí, ó mú fi hàn yín. Ẹ ti mọ̀ bẹ́ẹ̀ yẹn, wọ́n máa fi ń ṣe flower, ó máa ń hù sórí àpáta ọ̀rọ̀ agogo. Tẹ́ bá ti ń ṣa, ó máa yọ oje yẹn white báyìí ni ẹ máa gbà kó pọ̀. Ó lè jẹ́ bí half 1 litre, tó náà bá dẹ̀ jẹ́ 1 litre, ó wà òkè. Ẹ wá mixi oje ọ̀rọ̀ yìí 1 litre. Ẹ mix ẹ̀ pọ̀ mọ́ oyin original 1 litre àti omi ọsàn wẹ́wẹ́ tí wọ́n fomi là 1 litre. Ẹ mixi mẹ́tẹ̀ẹ̀ta papọ̀. Tẹ́ bá ti mixi mẹ́tẹ̀ẹ̀ta papọ̀, ẹ máa tẹ̀lé mi ká lọ. Make sure kó gbọ́ fídíò yìí kó dẹ̀ fi ránṣẹ́. Síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ máa ń ṣe sàárà, sàdákọ̀, zakat. Kódà ẹ̀yin tẹ́ máa ń ṣètọrẹ àánú lórí hajj, tẹ́ máa ń fa hajj ṣètọrẹ àánú àti umura. Gbogbo Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Ẹ WhatsApp wa lórí +276129563889. Then ẹ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì product wa transformer 1100 power fún tọkọtìyàwó tí wọ́n ń wojú Ọlọ́run. Ẹ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì ẹ̀ 25,000 naira là ń ṣe promo ẹ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Ọkùnrin tó pé àtọ̀ ẹ̀ ò lè dọ́mọ, àbóbìnrin tó ní infertility, ọkùnrin tátọ̀ ẹ̀ ò lè dọ́mọ, low sperm count, weak erection, ọkùnrin tí nǹkan ọmọkùnrin ẹ̀ kéré, ọkùnrin táwọn ayé ti mú nǹkan ọmọkùnrin ẹ̀, ọkùnrin tó pé ó ní ìdákọ́lẹ̀ kó tó ṣe díẹ̀ ó ti release ó ti dà. So àwọn oríṣiríṣi àwọn àrùn tó máa ń da nǹkan ọmọkùnrin láàmú tó sì tún máa ń da obìnrin láàmú tí ò kí ń jẹ́ kóbìnrin lè conceive, òun ló ń ṣiṣẹ́ fún. Ẹ get ẹ̀ transformer 1100 power 25,000 naira. Ẹ WhatsApp wa lórí +276129563889. Ẹ dẹ̀ gbìyànjú kẹ́ get all in one by Sheikh Afagba natural apps tó ń wò more than 300 àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni cancer ni diabetes ni stroke ni àtàwọn àìsàn táwọn ayé fi ń ṣèyàn ni ẹni tó ń jẹun lójú oorun, ẹni tó ní ìbálòpọ̀ ojú oorun, ẹni tó rìn mọ́lẹ̀, ẹni tó ń forí kókun aláǹtakùn, àwọn egbògi láti India, láti China, ní Arab country lápapọ̀ sínú bí prophetic medicine ní Africa wa náà ó ń bẹ́ẹ̀ láwọn egbògi wa. So ẹ gbìyànjú kẹ́ get at rate of 15,000 naira là ń ṣe promo eléyìí. Ẹ WhatsApp wa lórí +276129563889. So àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tó mix papọ̀ yẹn máa mú ní gáàsì kọ̀ọ̀kan.